ọmọ Yorùbá eléyìí gbẹ̀rù tán eléyìí ṣe kí ni mo sọ fún yín mo ní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tábàrí nǹkan ní àárín ìròyìn eléyìí ìròyìn ayọ̀ lélẹ́yìí olóyè Sunday Igboho Tuti ṣe gudugudu méjì yàyà mẹ́fà nípínlẹ̀ Ọ̀yọ́ bí mo ṣe ń dúpẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ará Ọ̀yọ́ wọ́n kí olóyè Sunday Igboho ní mẹ́sàn-án mẹ́wàá àtọmọdé àtàgbà àtobìnrin àtọkùnrin wọ́n ń dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho báyìí ohun tá à ń sọ fún yín nìyẹn ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run Olódùmarè nǹkan méjì mo fẹ́ sọ̀rọ̀ lé bẹ̀bẹ̀ tó lóyè Sunday Igboho ṣe àti nǹkan kan ọmọ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ olóyè Sunday Igboho Tuti jẹ́wọ́ ọmọkọ ìwòyí last week la rí àwọn èèyàn tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho ọ̀lẹ ní kíníkan ní now ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ẹlẹ́kejì gbogbo ala rí mo máa fi fídíò kan hàn wá nísìnyí màá fẹ́ jẹ́ ká wo fídíò yẹn ìyẹn lẹ́yìn èèyàn fi máa mọ̀ wípé irú èèyàn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni bí wọ́n kò lóyè Sunday Igboho jẹ́ kọ́ ni wọ́n jẹ́ olóyè Sunday Igboho kì í ṣe níbi Igboho ìṣà owó bàbá dání ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mọ orí nǹkan fìrí tàbárí nǹkan ní àárín eléyìí tó lóyè Sunday Igboho ṣe ó tún gbẹnu tán o ojú òṣèwò wọn mọ ẹnu ni mo dálẹ̀ o ọmọ Yorùbá mo sọ fún yín mo ní tẹ bá ráwọn èèyàn tó ń kí olóyè Sunday Igboho ó ní tó bá dé kò easy kí rí mi kí wọ́n máa jókòó sórí social media every blessed day kó jẹ́ pé ọ̀rọ̀ èèyàn kan ni mò ń sọ ó jẹ́ kẹ́ mọ̀ pé tí alágbẹ̀dẹ bá ń lu ó ní tó fẹ́ mú jáde níbẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ sọ pé èèyàn burúkú ni olóyè Sunday Igboho ẹ súnmọ́ bí kẹ́ wá gbọ́ gbogbo ẹ̀yin tí ẹ tó lè jẹ́ pé ẹ mọ̀ pé èèyàn gidi ni wọ́n ṣùgbọ́n tẹ́ kò fẹ́ máa incite wọn against the public ẹ súnmọ́ bí ẹ wá wo fídíò yìí now gbogbo alágbọ́ nípa àwọn ọ̀rọ̀ kan títa ni Ọlọ́run sọ ní bóyá bíi kìsáì chipping títa ni Ọlọ́run kó tó di pé máa bọ́ sí ojú agbami títa ni Ọlọ́run ní kò ń ṣe ìyànjú tí olóyè Sunday Igboho gbà lórí ọ̀rọ̀ àṣà Yorùbá ló fi jẹ́ kó fi ọmọ yẹn sílẹ̀ àti Tani Ọlọ́run sọ ní ìṣẹ̀bí ìpele ya iṣẹ́ táwọn kan ṣe ló fi àṣà Yorùbá sílẹ̀ and kíní yìí ó tún di lemọ́lemọ́ fún Tani Ọlọ́run lórí láti máa àtáàkì olóyè Sunday Igboho lórí social media enough is enough olóyè Sunday Igboho kì í ṣe ní àrífín o mo fẹ́ jẹ́ kí gbogbo nǹkan ọkọ̀ wo fídíò yìí náà tẹ́ bá ti wá wo fídíò yìí tán àwa move on mo ní kí n sáré chipping ọ̀rọ̀ Tani Ọlọ́run ni nítorí fídíò tó jáde lẹ́yìn yìí tó fi hàn pé olóyè Sunday Igboho ṣe gudugudu méje yàyà mẹ́fà nígbà tí Tani Ọlọ́run jáde tó ń sọ gba ọ̀rọ̀ tó ń sọ yìí ó ń yà mí lẹ́nu nítorí pé Tani Ọlọ́run mẹ́ni tó ń pè ní Igboho èèmẹ́ tó ń pè ní Igboho tó bá mẹ́ni tó ń pè ní Igboho ni gbogbo nǹkan tó ń rún ìwé òní máa rò olóyè Sunday Igboho jẹ́ ẹni tó jẹ́ pé aṣèré fọwọ́ tún ọwọ́ òsì òní mọ̀ olóyè Sunday Igboho jẹ́ ẹni tó jẹ́ pé a ṣe nǹkan fara alé ará oko ìwé gbọ́táyà fi parẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo mọ more than 500 people tó jẹ́ pé olóyè Igboho ló sanwó sukú àwọn ọmọ wọn ló ń ṣe oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀dẹ̀ mọ̀ wọ́n rí ọmọ wọn ní skul wọ́n fún wọn lóúnjẹ nígbà tí wọ́n máa ń ràn big foundation olóyè Igboho dẹ̀ ní NGO bọ̀ wọ́n ṣe tí wọ́n fọ́lọ́hún gbogbo yìí náà lẹ́rìí kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ṣe giveaway lórí TikTok tọmọ kọ́dé èrè wá sí ẹ̀gbẹ́ ibẹ̀ ọmọ yẹn ò lọ skul olóyè Igboho dẹ̀ fún scholarship bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ yẹn ti lọ sí skul olóyè Igboho ló máa san owó ẹ̀ tó máa fi ka skul tán mélòó mélòó bẹ́ẹ̀ mélòó àwọn èèyàn tó lóyè Igboho ti ṣe dáadáa fún kódà Tani Ọlọ́run tó sọ̀rọ̀ yìí ó lè máa hàn sí ẹ nígbà tí wọ́n mú Tani Ọlọ́run
Olóyè Sunday Igboho nìyí instruct àwa tá jẹ́ Yorùbá Nation Media ni wọ́n ní gbogbo wa pátápátá ká bọ́ síta ká bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èèyàn ká bẹ̀rẹ̀ sí ní gbègbèsẹ̀ ká bẹ̀rẹ̀ sí ní pariwo síta kí wọ́n lè ṣíjú àwọn ìtàní náà kí wọ́n lè fi sílẹ̀. Yàtọ̀ sí yẹn mo mọ wọ́n mo mọ àwọn tí Chief Sunday Igboho gbé dìde tó gbé tọ́ wọn lọ sílùú Ìlọrin. Bẹ́ẹ̀ ni tí ò ṣe èèyàn kan tí ò ṣe méjì tí ò ṣe mẹ́ta, méjì nínú wọn gbogbo ayé mọ̀, ẹyọ kan nínú wọn láti sọ pé bí àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ mọ̀ wọ́n fi bẹ́ẹ̀ mọ ẹni yẹn. Olóyè Sunday Igboho dúró sórí iṣu Tani Olohun nígbà tó mu pẹ́sẹ̀ ọmọ Yorùbá lọ́mọ yìí lóòótọ́ àwọn ò sọ́pọ́ọ̀tì kẹ́nìbọ̀dì lọ ya Quran tàbí anything but at least ẹ ṣíjú àánú wò. Olóyè Igboho sa ọgbà agbára wọn nígbà yẹn. Àwọn èmi tí mo ń sọ̀rọ̀ yìí náà kọ́ mo sọ ṣógè ní ọ̀rọ̀ gbogbo ayé bẹ̀rù mọ̀ pé tí máa bá sọ̀rọ̀ ó máa fẹ́ káàkiri ni. Now ó wá jẹ́ ohun tó jẹ́ yàlẹ́nu fún mi pé Tani Olohun ló wá fẹ́ máa ṣe bí òṣèjẹ kó ṣe. Mo ti ní ìrìn sọ lórí ọ̀rọ̀ ìtẹ́lẹ̀ bọ̀ tó rí fídíò tó jáde yìí ni mo ṣe máa sọ̀rọ̀. Now mo fẹ́ jẹ́ kẹ́ ìyá àti bàbá wa káàkiri àgbáláyé mo fẹ́ jẹ́ kẹ́ wo fídíò yìí. Ẹnu oníkàn la ti ń gbọ́ pọ́n kó má dàbí pé wọ́n dọ́kítọ̀ ẹ̀ ni wọ́n ṣe kìnnìkan ni gbogbo wa la máa ní àǹfààní láti wo fídíò yìí ká lè gbọ́ nǹkan tó sọ níbẹ̀. Ẹni tí Tani Olohun gbèjà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ kò ń ṣe ìgbìyànjú wọn ló gbé ọmọ yẹn jáde àwọn kan tí ń ṣe kìnnìkan bẹ́ẹ̀ ló ń tẹnumọ́ bí ìpè bóyá olóyè ti ṣe kọ́kọ́ fún tí ò dáa. Tó bá ní kọ̀ọ̀kan tí Olóyè Igboho ṣe fún ẹ̀ Tani Olohun jáde kó wá sọ torí ọjà tó ń ná báyìí ó lè má padà pè ẹ́ nígbà táwọn Yorùbá Nation tá bá gbé sórí tán kò dẹ́gbẹ́ tó bóyá kọ̀ọ̀kan tó ń ṣe ni òjá sọ̀rọ̀. Àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ló ń pè wá ṣàkíyèsí. Kódà Olóyè Sunday Igboho fún ara wọn láwọn ò gbọdọ̀ gbọ́ kọ̀ọ̀kan ká máa wò adẹ̀ ń wò but nígbà tí fídíò wá jáde ọmọ tó ní kò sáwọn lọ́gbà jáde ọmọ tó ní kò sí gbìyànjú wọn ló gbà jáde gbogbo àwọn tó dárúkọ pé gbìyànjú wọn ló gba àṣà Yorùbá jáde gbogbo wọn àti bàbá wa Olóyè Sunday Igboho báyìí wọ́n ti jọ wà. Gbogbo nǹkan kọ́ ló máa hàn sí ẹ ó sọta ìsọ Olóyè Sunday Igboho support àwọn Muslim wọ́n support àwọn kìnnìkan. Chief Sunday Igboho is a freedom fighter. He's an activist. He needs everybody. Ìwọ ni ò ní support everybody. And mind you, mo fẹ́ kó mọ̀ pé àwọn tí wọ́n ń rò wá, àwọn tájọ́ ń ṣe Yorùbá Nation, àwọn ló ń wò ẹ̀. Take it or leave it. 95% àwọn tó ń wò ẹ̀, àwọn tí a jọ ń pariwo fún ìnira ilẹ̀ Yorùbá ni. Mo rẹ̀ fẹ́ kó mọ̀ wípé audience kan ló ní o. The only audience you have are the people that supported Ìṣẹ̀ṣe, and not even all of them are your fans. But àwa oníṣẹ̀ṣe ń tẹ̀lé wa, ẹni tó kọ́ ìrìnà Ìṣẹ̀ṣe ń tẹ̀lé wa, àfáà ń tẹ̀lé wa, ìmáàmù ń tẹ̀lé wa, babaláwo ń tẹ̀lé wa, pásítọ̀ ń tẹ̀lé wa, wòlíì ń tẹ̀lé wa, gbogbo ọmọ Yorùbá pátápátá gbogbo the indigenous people of Yorùbá land gbogbo wa là ń tẹ̀lé Olóyè Sunday Igboho là ń tẹ̀lé Yorùbá Nation movement. How will you expect such an activist to come out even tí wọ́n bá ti ẹ̀gbá tí mùsùlùmí èrò pọ̀ máa jáde wá sọ síta ni? You shouldn't be expecting such. Kábọ̀ sí ń bọ̀ sí Yorùbá land is a circular state. Nigeria as a whole is a circular country. Níbi tó jẹ́ wípé tó bá ń wọ̀n ẹ́ pé ọ̀kadà tó rà ló fẹ́ máa bọ òfin Nàìjíríà fàyè gbà wípé kódà tó bá jẹ́ aago tí mo rọ̀ sọ́wọ́ yìí tó bá jẹ́ ìwé ń rẹ̀ láti máa tapo sí lórí tó máa bọ eléètò ẹ̀. We are all entitled to our opinion. O lè sọ pé bí wọ́n tó Olóyè Igboho
wọn ṣe fídíò bó ṣe fẹ́, wọn ṣe nǹkan tó fẹ́ àbí wọn sọ nǹkan tó bá ẹ lára mu kó wá torí ẹ̀ tó rò pé lè plug lé wọn ló gbé eré àní o. Tani Ọlọ́run ló gbé eré àní. Gbogbo àwa tàdẹ̀jẹ̀ méjì àtàtà ṣe meeting olólùfẹ́ ẹni gbogbo wa, but a ò ní wú ẹ̀ tó bá ń ṣe nǹkan tó lè tàbùkù bá olóyè Sunday Igboho. Màá gbà ẹ́ nímọ̀ràn, don't let anybody use you or don't use yourself negatively. Don't be used negatively and don't use yourself negatively. Olóyè Igboho ṣe ní àrífín o. Olóyè Sunday Igboho wọn kì í ṣe ní àrífín, ẹni yìí ni wọ́n. Nísìnyí báyìí tí fídíò yìí ti wá jáde, níbo ló fẹ́ fojú sí báyìí nísìnyí? Ẹgbẹ́ ń play fídíò yẹn kí o gbàgbọ́ gbọ́. Tó bá dẹ̀ pé doctor video ni, even a lè gbé brother mi, a lè gbé wá sórí program. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí ẹjọ́ ń ṣẹ̀ṣẹ̀ ṣe ò lè rẹ́ anybody tó máa tako lórí Sunday Igboho báyìí, because tó bá sọ pé wọ́n sọ̀rọ̀ sẹ́nìkan, wọ́n ṣe kíníkan, I don't think that is your concern. We are all responsible for all our actions. Individually, we are responsible for all our actions. Ara wọn kan náà tó ṣe Tani Ọlọ́run, ara wọn kan náà tó jẹ́ wípé wọ́n ní olóyè Sunday Igboho wọ́n sọ sí àwọn Ọbásanjọ́, wọ́n sì kíní ẹ̀ nínú ẹni tó sọ̀rọ̀ ságbàlagbà àtẹni tó gba ọjọ́ iwájú gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ wọn, ta lẹni tó jẹ́ kí a pọ́nlé nínú ẹni tó jágbàlagbà tí ò tiẹ̀ fẹ́ ká lọ́jọ́ iwájú àti ẹni tí gbogbo ọjọ́ ayé ẹ̀ ó ń sáré bí àwa ọmọ Yorùbá bá ṣe máa lọ́jọ́ iwájú tó dáa, àtẹni tó ń sáré bó ṣe máa dáa fún ilẹ̀ Yorùbá, àtẹni tó ń sáré bí ilẹ̀ Yorùbá ṣe máa kúrò lóko ẹrú, ẹni tó ń sáré kí ìyà má jẹ ọmọ Yorùbá kankan mọ́. Ẹ̀wọ̀n òkè jẹ́ ẹ̀fọ́ rárá tí ẹni ṣẹ̀dákù fún ẹ ìgbà tó gbé ẹ lọ sí òkè kúrá ní Ìlọrin. If Nigeria is a working country, ṣó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Kọ́ mú ẹ̀rìn Ìbàdàn kọ́ wá gbé lọ sí Ìlọrin kí wọ́n lọ ṣe kéèsì ẹ̀ ń bẹ̀. It's not normal. It's not normal. Àwa ò kórìíra oníṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe bámbàm ní mí, mo ní fá, mo tẹfá, mo wọ gbódù. Ìyẹn ò túmọ̀ sí pé kí wá wá sórí social media kí wá máa wí àwọn nǹkan tí ò jẹ́ kí n wí. Torí pé mo fẹ́ support, torí pé mo fẹ́ jẹ́ kéèyàn ráwọn èèyàn, kí wọ́n lẹ́nìkan bí èèyàn burúkú, kí wọ́n máa sọ àwọn òṣèlú àti máa incite. You might not mean it that way, but fact nìyẹn, reality. Tani Ọlọ́run yìí mo ti pè é rí bí ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta, the way you responded then I have to leave you. Yeah. Àwa wà fún gbogbo ọmọ Yorùbá ni o, a ò wà fún ọmọ Yorùbá kan, gbogbo ọmọ Yorùbá la wà fún, gbogbo ọmọ Yorùbá pátápátá. Àṣà àti ṣe nísìn àṣà Yorùbá yìí wọ́n ní kó ṣe community service ẹbí 7 days or so kí ó lè máa lọ sílé ẹ̀. Èmi rò pé jẹ́ pé mọ̀ pé diplomacy ni, instead of ṣe fi máa sọ pé ó yá máa lọ, wọn ní sọ bẹ́ẹ̀ torí àwọn kan lọ complain, torí àwọn kan lọ gbẹ́jọ́ wá. Ṣùgbọ́n nígbà táwọn bàbá wa ọba Olúgbọ́n, bàbá wa olóyè Sunday Igboho tí wọ́n dá sọ̀rọ̀ yẹn, wọ́n ní láti paná kéèsì yẹn ni nígbà tí wọ́n ti tọ́ra àwọn ẹ̀bẹ̀ tó gbé gbogbo ìṣẹ́ tó yẹ kó gbé. Instead of tí wọ́n fi máa adjourn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe fún ẹ, instead of tí wọ́n máa adjourn kéèsì ọmọ yẹn tàbí tó máa fi wọ́n lè má gbé wá court, kò sí tí anybody fẹ́ ṣe sí, wọ́n lè gbàgbé ẹ̀ síbẹ̀. Kò sí Nàìjíríà la wà ní. Is this not Nigeria? Nàìjíríà níjọba ti máa fẹ́ kó màálù tó máa ṣe mistake kú ní ọmọ màálù tó jẹ́ pé
kí wọ́n tó lè mọ̀ pé irú èèyàn ń ṣe màálù ó lè take 20 years. àwọn kan wá jáde wọ́n wá dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho wọ́n àtàkì ọ̀rọ̀ tí Akọ̀bí Ọlọ́ba sọ ìgbìyànjú wọn kọ́ ló kí nìkan kìnìkan you don't need it. nǹkan tó ń ṣe yìí táwa mídíà Yorùbá di tá bá tẹsẹ̀ bọ́ ò lẹ́mí ẹ̀ but kò ní bójú mu kí àwọn ọmọ Yorùbá ká máa kọjú kọ́ wá níta ló ń bá jà kọ́ wá níta ni Ọlọ́run là attack can you imagine níbi tí a dẹ̀ bá dé yìí níbi tá a bọ̀rọ̀ lẹ Yorùbá dé yìí tó jẹ́ pé Ọlọ́run ti ṣe káwọ́ lómìnira ló kù ìgbà yẹn wá ló fẹ́ jẹ́ ká máa rí ẹbí ọ̀tá wa torí ẹni tó bá ti ń bẹnu àbùkù ní olóyè Sunday Igboho ẹni tó bá ti ń sọ̀rọ̀ tí ò jẹ́ kó sọ nípa olóyè Sunday Igboho gbogbo ilẹ̀ Yorùbá ló bá jà gbogbo ilẹ̀ Yorùbá ló ń sọ̀rọ̀ sí. Now fídíò yẹn lélẹ̀ ẹni ló pọ̀ láti ń gbọ́ pọ̀n mo ti lé ẹ̀tàn sọ́rí ẹ má bínú. ẹ ṣe lọ nígbà kábíyèsí bàbá mi olùdókòwò ti lè lọ sí fìlà fìlà dé. kí lẹ gbọ́ yẹn. ẹ ṣe lọ nígbà bàbá mi ní ọmọ yìí náà ọ̀rọ̀ Yorùbá ti ọ̀rọ̀ Yorùbá ẹ ṣe lọ dúpẹ́ fún gbogbo ọ̀gá. àṣà Yorùbá mo ti ń pè tẹ́lẹ̀. bàbá mi dúpẹ́ mọ̀ ọ́n lórí sá bẹ́ẹ̀ ṣe dúró tì í bẹ́ẹ̀ jẹ́ kí ni ó dùn. ṣé ń gbọ́ ẹni tó mú ló sọ̀rọ̀ yìí o. agbára ilé ìmọ̀ àwọn ìyá mi máa jó tì í àwọn ìyá màbẹ̀rẹ̀ àwọn máa jó tì í gbogbo ẹni tó bá wọlé sí ìjábá wọn mo fi kí olóyè Sunday Igboho gbogbo ìṣàwọ́gbọ́ ilẹ̀ Yorùbá gbogbo Yorùbá lè wọ mi lágbára ilé ìmọ̀ lágbára kan borí ọ̀tá ilé borí ọ̀tá o. àmín. méjèèjì tẹ̀lé jó tì í tẹ̀lé onígbò ní o tẹ̀lé kan. ṣé ń gbọ́ ẹ̀yin méjèèjì. tẹ̀lé kan borí mi tẹ̀lé kan ṣe ṣíọ̀sì tẹ̀lé kan sọ fún mi pé ṣé wọ́n tán ayé ò ní rí ti yín náà adéyẹmí tí wọn kò ìyá mi ẹ̀gbọ́n mi bàbá mi ojú òní tì mí ẹ̀yìn àgbàpọ̀ ayé hero ilẹ̀ Yorùbá hero àgbáyé ojú òní tì mí àwọn ọmọ ẹ náà rè wá náà ti ṣe akíkanjú bíi ti yín náà ẹ̀dá wa pọ̀ mọ́ nǹkan ayé má jẹ ẹ bá gbọ́kọ́ ní oṣù pẹ́ẹ́pẹ́ ní ẹbí yìí ṣàwọ́ oríṣiríṣi tí mo lè mọ nǹkan tó ń pè ní ìgbò àti ìgbò very good. ní ìyẹn pàdánù ní níṣẹ́ kankan ní ìyẹn olóòótọ́ àwọn òótọ́ lè ní máa ń sọ ní ìyẹn parọ́ rẹ̀ láyé bá ti gbẹ́ ní nífẹ̀ẹ́ yìí máa wá bọ́ ṣe máa kọ́ nínú sí àwọn. tó bá ti gbọ́ pé mo sọ pé ẹ pè mí tó bá ṣe rí màá jẹ́wọ́ fún ìyẹn olóyè Sunday Igboho ẹ ṣe mi dúpẹ́ o mo wọ́n lóore bẹ́ẹ̀ ti dúró tì mí pé kí ògbólẹ̀ Yorùbá ojú láti wà ojú òwà ní tiẹ̀ nínú ọ̀gá ìṣòwò nínú gbogbo àwọn ọba pátápátá in short apá ọ̀tá ọ̀tá yín níbi tí ọ̀nà ẹgbẹ́ ìgbà ti ń náwó ẹ̀yìn bá wọn lọ́wọ́ ọ̀nà olówó náà ọlá yín sì kọ̀ sí ìlú gbogbo ní àbúyọ̀ àwọn ọmọ yín ò ní ṣẹ̀mù ẹ̀mí àwọn ò ní ṣẹ̀mù ọ̀ṣẹ́ ìdúpẹ́ bàbá mi mo ní àkúṣe tí wọn. ṣẹ́yìn náà gbọ́ ẹni tí wọ́n mú títa ni Ọlọ́run sọ pé olóyè impact lórí kan ló jẹ́ pé wọ́n ti padà wọn lẹ́wọ̀n o nígbà táwọn George tí wọ́n rí pé àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ti dìde they have to talk to these people ẹ wá lágbájá báyìí àti lágbájá báyìí wọ́n ní ká bẹ̀yìn kẹ́ má bínú gbogbo nǹkan tó bá ń kọ́ ọmọ yìí ṣe kó ya Kùránì ni o ó ṣe kíníkan kìnìkan ni o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká fi egun létò ẹ jẹ́ ká ṣe kí ni ká fi egun létò so that ọmọ ìyá lè gba òmìnira ní kíákíá wọ́n wá wò pé kí ni wọ́n lè ṣe òkè tó bá rí bẹ́ẹ̀ ẹ má sọ pé ẹ fẹ́ filẹ̀ bẹ́ẹ̀ yẹn 100% bí wọ́n kọ̀ lọ bẹ́ẹ̀ òkè kò sí wàhálà a máa fún ní kọ́ọ̀bù kó lọ ṣe community service fún 1 week fún 7 days lẹ́yìn yẹn àní kó máa lọ. so wọ́n kọ̀ sọ fún ní kóòtù yẹn pé ó yá o this case is discharged and acquitted kìnìkan tó bá ṣe bẹ́ẹ̀ níbẹ̀ tó bá ti gbé lọ bò ní nǹkan tó bá ṣe bẹ́ẹ̀ níbẹ̀ yẹn tó tún wá gbé lọ síbò míì wọ́n lè tún ẹjọ́ pé but láti lè jẹ́ kí ní àwọn àfáà káwọn mùsùlùmí yẹn láti lè jẹ́ kí ní wọ́n rọ̀ kóòtù lo diplomacy they call it diplomacy
wọ́n lókè ní tó máa ṣẹlẹ̀ ní pé wọ́n lo 7 days lọ fi ṣe community service. Ẹ̀sìn yẹn tó bá fẹ́ dá ẹ̀wọ̀n fẹ́yàn ṣé 7 days ni wọ́n á fún àbí kò ṣe Nàìjíríà láwà by ṣẹ̀ríà lẹ́ni tó bá ṣerú ẹ̀kọ́ pa but practice ṣẹ̀ríà ilẹ̀ Yorùbá but ibi táwọn mùsùlùmí tí wọ́n lágbára dé nílùú yìí wọ́n lè nìkan wọ́n lè gbàgbé ọmọ yẹn síbẹ̀, wọ́n lè mọ̀ọ́mọ̀ transfer case ẹ̀ lọ sílẹ̀ Haúsá kò ní bọ́ńbẹ̀ àfi tó lọ́n bá sọ pé nìkan ṣe láyé. Àwọn bàbá yìí wá dìde kábíyèsí ọba Olúgbọ́n, kábíyèsí ooo, kábíyèsí ọba Olúgbọ́n, ẹ ṣé adúpẹ́ àmọ́ lóore torí ẹ ṣẹ̀ṣẹ̀ máa gba ọmọ Yorùbá sílẹ̀, ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe kí ni láti máa ṣàtúnṣe nílẹ̀ Yorùbá. Lágbára Ọlọ́run, I'm speaking on behalf of all Yorùbá Nation media. We are saying a very big thank you to you, sir. Ẹ ṣé adúpẹ́ gan ni. Wọ́n rán mi o, mo wá dúpẹ́ personally pé ẹ ṣé adúpẹ́. Ẹ jẹ́ kí gbogbo wa máa kọ sí comment section ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa Olúgbọ́n àti bàbá wa Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Owó bàbá Dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mọ orí nǹkan fìrí tàbárí nǹkan ní àárín ẹmu ẹkì ẹran bí ó rẹ̀ kọ́ ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkún lágbàfà láàfin. Ó ti pẹ́ tí ìran àwọn bàbá ńlá bàbá Olóyè Sunday Igboho tí wọ́n ti ń ṣoore fúnlẹ̀ Yorùbá. Èyí yìí kọ́ ó ti pẹ́ tí àwọn ọ̀rọ̀ Ìgbòho tí wọ́n kì í fẹ́ jẹ́ kí àjọ ọmọ Yorùbá tí wọ́n fẹ́ jẹ́ kójú ti ọmọ Yorùbá. Ṣùgbọ́n ìwọ̀n gbọ́ òwe yẹn ládéládé ládé Aláàfin ò ládé adé aládìkún fámílì àwọn Olóyè Sunday Igboho ẹbí wọn adé ẹbí wọn ẹwò ọmọ Yorùbá. Olóyè Igboho ṣẹni àrífín wọn kékun ló gbọ́ kóhun fótoko ẹlọ ìmọ̀ràn àti Tani Ọlọ́run àti gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ní tán sọ tó ju wọn ò tó. Ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bọ́lẹ̀ ń bẹ̀. Èmi ò wá bẹ́ẹ̀ o, mi ìdẹ̀wà bá yín jà but for the good of all of you. Ẹ̀yin náà wo fídíò yìí náà, ọmọ ẹgbẹ́ sọ ń bẹ̀ ó ní kó má lìstín sáwọn èèyàn tó bá ti rí pé èèyàn nífẹ̀ẹ́ èèyàn báyìí ọmọ ṣàfẹ́ ṣe nǹkan tó máa bàbẹ̀ yẹn jẹ́ torí pé a lot of people lọ pé wà tí wọ́n jẹ́ ká mọ̀ wípé pé ọmọ yẹn lórí ọjọ́ fún Tani Ọlọ́run kíníkan àwọn àwọn pé tí lè jẹ́ bẹ́ṣà. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ Yorùbá náà máa jẹ́wọ́ ọmọ kọ ó ṣe fídíò ó ní tí bàbá wa Olóyè Sunday Igboho bá gbọ́ kọ̀ọ̀kan kọ́ jọ nítorí Ọlọ́run kọ́ pé òun máa jẹ́wọ́ fún wọn, òun máa sọ bó bá ṣe rí. Tí bá ti drop fídíò yìí ṣe máa pè ọ̀rọ̀ Yorùbá, máa pè àjọ máa sọ̀rọ̀ tó bá possible kí n link ẹ̀ mọ́ sí Sunday Igboho máa ṣe ti báráyè. Tani Ọlọ́run ti lù ẹ́ fún nǹkan tó dá ilẹ̀ Yorùbá. You started well, don't end in a bad way. Má fi sórí kéré fi bàdí jẹ́. O ti ṣe ohun tó dáa tí gbogbo wa nífẹ̀ẹ́ sí nílẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n mú ẹ sí Ìlọrin mi ì ṣe fídíò rárá, màá ṣe more than 50 fídíò. Tí ó bá tẹ̀ tó 50 á tó 30-40 tí mo fi ń pariwo láì gba 1 naira lọ́wọ́ anybody. O pé mo fi ń ra dátà, equipment mi ni mò ń lò, kò dẹ̀ sẹ́ni tó lè sọ òun fún mi kọ́bọ̀ pé láti máa pariwo fún freedom ẹ̀. Àtìgbà tó ti dé, did you thank me? Did I request for it? No, àwa ń ṣe tiwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìwé gbọ́dọ̀ wà nìyẹn, bó ṣe wà nìyẹn. Ibi tó Tani Ọlọ́run tó yẹ kó wò ní pé ṣé ní Ọ̀yọ́ state yìí ṣó lè sọ ní Ìgbòho lè gbà nǹkan tì lọ́wọ́ anybody ṣá? You should know the answer is no.
torí pé àwọn bàbá wa tó jẹ́ olóṣèlú tó jẹ́ traditional ruler tí wọ́n jẹ́ political leader sorry tí wọ́n jẹ́ elders leader àti politicians gbogbo ọlọ́mọ wípé ohun tó lóye Ìgbòho ń jà fún tó tó àti ohun tó yẹ ni ìjà wa ló ń jà tá bá yọ tàwa mẹ̀kúnnù àtàwọn tí wọ́n ẹ̀yìn náà wọ́n ṣe ń pààyàn on a daily basis ẹwọ́n sì fojoojúmọ́ pààyàn ilẹ̀ Yorùbá pípa èèyàn ti wá di normal thing nílẹ̀ Yorùbá kò wá jọjúmọ́ kò ní ìtumọ̀ kankan mọ́. Mo rí fídíò kan tí mo fẹ́ fi hàn ìyá àti bàbá wa níbi tí ọmọ secondary school tó ti ń to ìbọn allegedly torí pé èrè nítorí láti confirmation ni kì í sọ pé ó rí bẹ́ẹ̀ wọ́n ní ilẹ̀ Haúsá ló ti ṣẹlẹ̀ níbi tí ọmọ secondary school tó ti ń tò bọn ó pieces gbọ́dọ̀ tún tò padà obìnrin ni ó ṣẹ́yìn wọ́n ní ilẹ̀ Haúsá ṣẹ́gbẹ́ lè Fúlàní ní sọ ó bá tẹ̀lọ já àwọn ọmọ skul tí wọ́n kú ṣẹ́mọ̀pọ̀ lọ́kà àwọn ọmọ skul kan ó bá tẹ̀lọ já àwọn ọmọ tí wọ́n kú èèyàn nìyí ṣẹ̀rọ ọmọ ẹgbẹ́ ṣe ń kọ́ǹfàmù ẹ̀ṣẹ́ yìí ọkọ̀ jìtò tán ẹ̀yìn ẹ̀wù àwọn Yorùbá dẹ̀ wà mí tàtìrì ànílẹ̀ káà ṣe láìlà ìlàlá láìlà ìlàlá Muhammadu Rasulullah láìlà ìlàlá táà pariwo Jésù 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 wá gbà wá wá gbà wá wá gbà wá wá gbà wá Jésù. Àwọn ọ̀tá tiwa wọ́n dẹ̀ múra lẹ̀ nísìnyí báyìí àwọn ọmọ secondary school nìyẹn o allegedly wọ́n nílẹ̀ Haúsá ni ó lè má jẹ́ ilẹ̀ Haúsá kó jẹ́ bòmíì kódà ó lè má jẹ́ Nàìjíríà kó jẹ́ àwọn Africa country míì but wọ́n ní ilẹ̀ Haúsá ló ti ṣẹlẹ̀ a lè sọ pé kò rí bẹ́ẹ̀ because these people kò sí nǹkan tí wọ́n lè ṣe kò sí tí wọ́n lè ṣe ẹni tó wó ṣùṣù tó wọnú ṣọ́ọ̀ṣì tó pa ọgbà àwọn tó bá ń bẹ̀ tó wọnú mọ́ṣáláṣí tó pa ọgbà àwọn tó bá ń bẹ̀ tó lọ sóko tó pa ọgbà àwọn àgbẹ̀ tó pa wọ́n ní ìfọ́nà ìfọ́nṣu. Mo ní fídíò kan lọ́wọ́ níbi tí àwọn Fúlàní tí wọ́n ti pa àwọn èèyàn nípakúpa wọ́n fi ìbọn wọ́n fi já apá bọ̀bọ́ kan ó dẹ̀ lu wò sísàlẹ̀ wọ́n fi ìbọn wọ́n fi fọ́ orí ọkùnrin kan tí gbogbo orí ẹ̀dẹ̀ fọ́n ká sí gbogbo lẹ́lẹ̀. Ṣé bá ti fẹ́ continue ẹni tó wá fẹ́ jẹ́ kí nǹkan báyìí stop ǹjẹ́ ó gbọ́dọ̀ kọjú ìjà sẹ́lẹ̀sìn kankan ǹjẹ́ ó gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn ǹjẹ́ ó gbọ́dọ̀ dá sọ́rọ̀ ẹ̀sìn kò lè dá sọ́rọ̀ ẹ̀sìn kódà ó lè rìn àwọn tó ń ṣe ẹ̀sìn just to get what we need their support. Ọmọ Yorùbá jẹ ní gbogbo wa eléyìí ká ní Ọlọ́run mi ò wá bẹ́ẹ̀ já o mo wá ṣí ẹ létí ni torí kò tí ì dìjà báyìí at least o ti post fídíò mẹ́ta ẹyọ kan làwa ṣe ẹ̀ sọ yìí ẹyọ kan péré mo dẹ̀ mọ̀ pé wọn náà ń ṣọmọdé I believe you know what you are doing but màá rú ẹ̀ kó wò dáadáa wo Ìgbòho ṣẹyìn àárín fi hàn Ìgbòho kì í ṣẹyìn àárín fún ẹnì kankan o for anybody bàbá wa kì í ṣẹyìn àárín fi hàn ẹja lọmọ tá à ń ṣe o ẹ má jẹ́ kó di nǹkan tó máa escalate o ó sì ń dà báyìí kí n pè é kádẹ́gà polówó ọjà fún àwọn adájọ́ yìí. Tí kò yá ìgbà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone ló mẹ́tì ẹ̀ kẹ́sì gbádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún lífà ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún láti ìyẹn ìṣòro ẹ̀jẹ̀ ní sókè sódò dáadáa.
Aula Bitter Tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìṣètọ̀ tí a mọ̀ sí prostate cancer. Gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni Aula Bitter Tea yóò gbà wọ̀ dáadáa. Ìṣòro ara yóò wọ́ Aula Bitter Tea òun ni kẹ́ ẹ gbé ra láti wáyé egbò Aula Bitter Tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀kọ́ sí ẹni méjèèjì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-424527137 àbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bá rárí ẹ̀rí ìlú ẹ̀jẹ̀ tí kẹ̀jẹ̀bọ̀ lọ́wọ́ Aula Bitter Tea gbèrú àkórí àtọ̀ ọ̀bẹ. Aula Bitter Tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì wọ́n tún kọ ọmọkùnrin yẹn bá kéré tó fẹ́ jẹ́ kó tóbi ju bó ṣe wà yẹn lọ without any chemical tó fẹ́ jẹ́ kó wà enlarge kíákíá naturally ẹ pè Aula Bitter Tea. Tàbí ìwọ tó yẹ pé òun ojú ọlọ́run fọmọ ìwọ tí o fẹ́ tẹfá o fẹ́ fi ìwọ tó ní prostate cancer tó ní kidney problem àti rẹ́ni tí wọ́n condemn kidney ẹ̀rí tọ́nà máa ṣe transplant tó dẹ̀ lu Aula Bitter Tea tí kidney ẹ̀dẹ̀ bọ̀ sípò padà mo lè fọwọ́ wọn sọ̀yà a ní evidence odò àgbà kò ní gbé ẹ̀tọ́ má gbàgbé kèmí náà ní ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders aka mass burial for the good leaders aka alógún màṣíkà odò àgbà kò ní gbé ọ̀dàlẹ̀ o ẹ bá wa pín fídíò yìí ẹ kó lọ viral ẹ̀yin tó bá mọ Tani Olohun ẹ sẹ́ǹdì ẹ̀ sí àti gbogbo àwọn oníṣẹ̀ṣì tẹ́ bá mọ̀ wípé kọ́ pe Tani Olohun kọ́ bá aṣọ ètò ojú ìtọ́rọ̀ olóyè Sunday Igboho ṣe ni téèyàn fi ń kọ́rọ̀ sọ kò dẹ̀ ṣe ni téèyàn fi ń trend kò dẹ̀ ṣe ni téèyàn ń kọ́nu àbùkù sí àìjẹ́ bẹ́ẹ̀ ohun tí èrò ló máa bá o ó máa dípẹ́ àwọn ọmọ Yorùbá a máa pẹ̀lú síra wa. Àkànbí ọlọ́ba mo dúpẹ́ lọ́wọ́ yín ms bàbá olówó Èkó ìyá wa aiza bolikatu bàbá bẹ̀ àti tani mo ti dá ms mo ti dárúkọ ms gbogbo yín pátápátá àtẹ̀yìn Allah side chick gbogbo yín pátápátá àkìyín alùyìn lọ́gọ̀ọ́ rẹ̀ ni wípé agara ò ní dá yín o ẹ kú iṣẹ́ ìran yín ẹ kú iṣẹ́ ilẹ̀ Yorùbá ẹ kú iṣẹ́ ìyọ àwọn ọmọ Yorùbá kúrò nínú ìgbèkùn odò àgbà kò ní gbé ọ̀dàlẹ̀.